ará ẹ̀ bá mi ká lọ mo ní ẹja rẹlẹ̀ Àgbàbíàká ká lọ Kọ́látúndé Sodiq ọmọ Àgbàbíàká olówó orí Islamiyat Adéwùmí ọmọ Olùmẹ̀gbọ́n dókítà oníṣègùn òyìnbó ni wọ́n ń ṣe ọlọ́jọ́ bí òní o kórìjà ògbó kórìjà òtọ́ bàbá Nurudeen bàbá Mariam bàbá Ziya bàbá Abdulrahim bàbá Abdulsalam ọmọ wọn nípínlẹ̀ Kwara tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kó mú àgbọ̀n mi mo ní ọdọọdún ni láǹṣogún ọdọọdún ni ìrètè ń sọgbọ̀n ọdọọdún lè yá bí ẹyá ń sọ àádọ́ta ọdọọdún làwọn máa rí ọ̀tọ̀ ọdọọdún lè wùrà wà Ọlátúndé ọlọ́jọ́ bí o ọmọ February tó jáfáfá dókítà tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún dúró gbàwó bọ̀ ọdún ẹ̀yà múre wá o ìdààmú òní wọlé tọ̀ wá òní ṣubú bẹ́ẹ̀ ló ní kọsẹ̀ òkè òkè lọ́lọ́rẹ́ mọ̀rẹ́ torí òkè òkè lẹ́yẹ fóun ó ti wá ṣọdún èyí náà ó ṣe ní ìtayà tọmọlọ́lá Elédùà Ọlátúndé o mo ní jẹ́ ìyálé bàbá tó bí ọlọ́mọ ọmọ wọn lọ́rọ̀ lẹ́ nípínlẹ̀ Kwara àyàdá ọ̀bọ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ ajíbọ̀wọ́ ọmọ olówó ṣẹ̀ǹbáyé kọ́wọ́ pépà tó gbòde ọmọ bó ṣiṣẹ́ wà lówó ọmọ bó ṣiṣẹ́ wà lówó ọmọ kó ṣiṣẹ́ kọ́rọ̀ rẹ̀ lè pọ̀ jaburata ọmọ owó jẹ́ ìsinmi ǹjẹ́ ọmọ ọ̀rọ̀ lọ́ba ọmọ agídígbà kọ́yìnkọ́yìn ọ̀dọ̀fà pẹ̀lẹ́ aráró pẹ̀lẹ́ o bàbá yín ní náwó ọjọ́ gbọ́rọ̀ dókítà mo ní o ti ṣọdún èyí náà ó ṣe ní tẹ̀bí tara ojúlùmọ̀ Basirat Adékúnlé àfẹ̀dẹ̀gbàwúrà lèmi jẹ́